Ẹ kú dédé àsìkò yìí lólùfẹ́ wa káàkiri àgbáláyé. Ìròyìn ó ń gbóná fẹlifẹli míì látún mú wá sí etí ìgbọ̀yín lónìí torí pé àwọn ìṣẹ̀lẹ̀ ìjọba ṣe ń ṣẹlẹ̀ náà la ṣe máa mú wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli. Ìṣẹ̀lẹ̀ kan mọ̀rẹ́ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Abia tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ó ti tẹ arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chinazum Ubani látàrí pé fẹ́ fi tipátipá bá ọmọ ọdún 14 sùn tí ọmọ náà sì ṣe kíni ó wà ní kómà báyìí lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní agbègbè Obiagunwa ìyẹn ní ìjọba ìbílẹ̀ Nnozie ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Abia gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ láàárọ̀ tòní. Ọmọbìnrin wọn ní ọmọ kékeré àtàwọn akẹgbẹ́ rẹ̀ lọ sí odò láti lọ rè pọnmi kí wọ́n ṣe igi wálé ní arákùnrin pàdé wọn lọ́nà tó sì dá wọn dúró. Nígbà tó dá wọn dúró tán ni àwọn tó kù rẹ̀ fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n ọmọ tí bí ò rí bí nà pápá bora gẹ́gẹ́ bí arákùnrin náà ṣe wá gà lọ́rùn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ láàárọ̀ tòní. Kò rọ́mọ náà bá sùn ṣùgbọ́n ló bá èyí ló mú kí ó ṣe ìpalára fún ọmọ náà tó ṣá lẹ́sẹ̀ tó ṣá ní orí. Àwọn ọ̀rẹ́ rẹ̀ tó sá lọ nígbà tí wọ́n dé ilé tó lọ ké sáwọn òbí ọmọ yìí kí wọ́n tó débi tí ọmọ náà wà padà. Inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n bá ọmọ náà. Bàbá ọmọ náà tí wàá ṣe Chijioke Annaba tí ń sọ di mímọ̀ pé ọmọ òun lóòótọ́ Felicia wọ́n ṣá ní ẹsẹ̀ àti orí ó sì ti wà ní kómà báyìí. Àwọn wá ní tí tọ́rọ̀ náà ṣẹlẹ̀ làwọn gba àgọ́ ọlọ́pàá lọ táwọn lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Nígbà táwọn ó dé àgọ́ ọlọ́pàá wọ́n ní káwọn mú owó kalẹ̀ káwọn tó lè fi ọ̀rọ̀ kankan kalẹ̀ àbí kí wọ́n tó lè gbé ìgbésẹ̀ kankan fún àwọn ní ṣùgbọ́n àwọn mú owó náà kalẹ̀ torí àwọn fẹ́ kí ìtọpinpin àti ìgbésẹ̀ kí ó bẹ̀rẹ̀ ní kíákíá lórí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ sí ọmọ àwọn. Gẹ́gẹ́ bí bàbá ọmọ náà ṣe sọ pé àwọn ọlọ́pàá gba owó lọ́wọ́ òun kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ kankan òun san owó náà kó òun lè ṣe kíni kí ìwádìí tó péye àti ìjìyà tó tọ́ kó lè jẹ arákùnrin náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bàbá ọmọ yìí wá ń sọ pé òun rọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àti ẹni tó jẹ́ ìyàwó gómìnà Mrs. Priscilla Oti pé kí wọ́n jọ kan wá bá wọn rí sí ọ̀rọ̀ yìí kan wá dá sí torí pé àwọn ọlọ́pàá tó ti ń sọ nǹkan míì báyìí wọ́n ní ọmọkùnrin yẹn pé ó ní àrùn gángàngán ni òun ò fẹ́ kí wọ́n fi ọmọkùnrin yìí lẹ̀ torí kó má jẹ́ pé yóò tún mọ̀ ṣe ìkọlù sí àwọn ọmọ tí ó wà ní agbègbè àti àdúgbò. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ti sọ pé ó ní àrùn gángàngán àrùn ọpọlọ yìí kò ṣe kò tí ó tẹ́ òun lọ́rùn rárá. Ó ní kí òun rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba pé kí ìyàwó ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Abia Mrs. Priscilla Oti kó wá bá wọn dá sí ọ̀rọ̀ yìí kí gẹ́gẹ́ bí abiyamọ tí wọ́n jẹ́ pé ọmọkùnrin kan mọ̀rẹ́ tí ó ti wẹ̀dò tó sì ti gba ìkúrújẹ ní ọwọ́ ẹ̀bọra látàrí pé wọ́n ní ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Dámilọ́lá Fámilọ́lá tó lọ wẹ odò. Nígbà tó wẹ odò títí tó rí pé odò yìí mọ̀ tí ń ṣe kíni mọ̀ tí ń yàtọ̀ ní ojú òun máa ní odò gbé ọmọ náà lọ ní kété tí wọ́n ké sí àwọn àjọ emergency tó máa ń rí sí tí nǹkan bá ti ṣẹlẹ̀ ní orí omi. Àwọn náà bẹ́ síṣẹ́ o pé ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ sí ní wá ọmọ náà ìyẹn ní ìjọ Sátidé tí ó kọjá yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ti rí òkú ọmọ náà bá sì gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n ń gbé òkú pamọ́ sí. Wọ́n wá ń sọ di mímọ̀ pé ẹ̀yin ọmọ tí ẹ ju ọmọ ọdún 18 lọ tàbí 17 tàbí 16 tẹ́ ẹ bá ti rí pé ó ti ń di dédé aago 4 ẹ dákun wọ́n ní kí wọ́n má wẹ̀ ní odò tó tóbi mọ́ tó yẹ pé ó lè gbé èèyàn lọ tó yẹ pé tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ agbára ọmọdé lè mọ́ ká láti wẹ̀ nínú odò náà mọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n wá ń sọ pé odò yìí ọmọ kékeré kan kí wọ́n wẹ̀ níbẹ̀ tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́. Ọmọkùnrin náà ó ti jẹ́ Ọlọ́run nípè báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sínú ìwé ìròyìn pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà tún ṣẹlẹ̀ sí ọmọ kan tí ò ju ọmọ ọdún 18 lọ ìyẹn nínú ọdún tí a wà yìí náà bákan náà. Bí láwọn máa dánu dúró sí lónìí tó lè jẹ́ pé bá ti ń gbóná fẹlifẹli a ó mọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ má gbàgbé láti tẹ̀lé. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.